nǹkan yẹn kan ṣe tí mo kàn ń béèrè ní nọ́mbà ká lè sọ̀rọ̀ bẹ́tà jù báyìí lọ lọ́jọ́ mìíràn. ẹ ó fà mí ní malt ordinary malt mo dey accept ẹ mo dey mú so yẹn á fún yín ní guts láti máa ask me out no ṣé lè ra iPhone 12 fún mi ni. sorry. mo ní pé ṣé lè ra iPhone 12 fún mi ṣé lè sanwó lé mi ṣé lè gbọ́ bùkátà mi so tí má ṣe máa fẹ́ yàn irú yín báyìí ni máa fẹ́. It's okay. I'm sorry. Imagine, kò yẹn máa sọ fún ẹ pé tó máa láwọn torí ìfẹ́, ó máa gbaná mú. Do you believe that is going to be possible? Kí ló dé tí ìwà ọ̀dàlẹ̀ kún ẹ̀yin ọkùnrin náà? Ẹ fi oyin sí wa lẹ́nu tán àti gbé mi àwa dogun. Bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀bẹ̀ àtọ́ ní ẹlẹ́bẹ̀ kó tó di wípé a jẹ yín ní ìhò. Ṣùgbọ́n ẹ̀yin gbà pé ohun gbogbo tí Olúwa ni. Àlọ́ba méjì àfọlọ́run ọba. Ẹ fi òpó Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé. Bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn ojílé mẹ́fà pẹ̀rọ ẹ̀ ní ìyàwó mẹ́rin dáàdì mi dẹ̀ fẹ́ síbẹ̀. Òótọ́ tiẹ̀ ló ń wọṣọ mi bàtà mi gbogbo nǹkan tó wà lára ẹ̀ látòkè délẹ̀ mi mo ní. Sorry, are you normal? Sorry, ẹ jọ̀ọ́ jẹ́ kémi excuse yín. ẹ má ti excuse ààrẹ ìyá wa. Mo rántí ojú ẹ iPhone 12 so àwọn tó máa ra iPhone 12 fún ẹ lélẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń wọ one chance nìyẹn. Get out jọ kó kúrò nílé mi ilé mi náà lọ ń padà gbé wá bọ́ wá pé owó ẹ̀yẹn kó bọ́ bàtà yẹn lẹ̀ síbi kó gbé mọ́tò ìwọlé. Tí wọ́n bá wá ṣé kò dẹ̀ ní lẹ́yìn. Pé ṣé wọ́n ní kẹ́ wá bá wọn renovate ibẹ̀ àbí wọ́n ní kẹ́ rán wọn kí wọ́n gbé gold? Daddy. Ṣayọ̀ Pastor. Ọkọ mi.